We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote and brand your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Ẹ̀kúnlé làákì onílé bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́bọ̀ làákì ọ̀nà. Yorùbá bọ̀ wọ́n sọ yìí pé ewúrẹ́ tó wọlé tí ò kágò dẹran àmúso bákan náà wọ́n sọ pé àgùntàn tó wọlé tí ò kágò dẹran àmúso. Akí ọkùnrin àkóbìnrin, akí àgbàlagbà, akí gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá, akí gbogbo àfọ̀síyìn, gbogbo àfọ̀dúnrìn, akí gbogbo àfọ̀yárìn, akí gbogbo àfọ̀jòrìn, akí gbogbo àwọn ènìyàn pátápátá, akí gbogbo tí ń jẹ́ nǹkan. Akí ọlọ́run ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọba pèdèpèdè ọba àjíǹrín bàǹbàǹbà jíǹrín yágòyágò ọba àṣọ àtúntìdé bá a ṣe ní lórí ètò yìí ètò wa ẹwà ìdè lórí ìkànnì Kaya TV Kaya Radio ètò yìí ètò wa ètò tàbí ń kọ́ ọlọ́gbọ́n tàbí ń kọ́ ètò tó ṣe yí pé ń kọ́ máa lédè ètò tó ṣe yí pé ń kọ́ àgbàlagbà ètò tí kì í jẹ́ ká gbàgbé ilé bẹ́ẹ̀ ni ẹ̀yìn ìyẹn rẹ̀ tó péjọ mẹ́ta bẹ́ẹ̀ àníkàṣe kíni àní ká tún ṣe ká tún lọ fojú wo àwọn àṣà àwọn àṣe àwọn nǹkan tó ṣe yí pé a kò lè fi hàn ọ̀rọ̀ àlọ́gùn dáadáa wípé Yorùbá bọ̀ wọ́n sọ pé ẹni tó bá sọ lẹ́nu sàpòyà kọ́ alábàá wa sàpòyà kọ́ táwa náà fi lọ kékeré tá a fi lọ mú yàn lé lọ́dọ̀ àwọn ìyá wa ẹ ṣe àdúpẹ́ ṣùgbọ́n kí n tó máa lọ mú kí gbogbo àwọn kan kọ wà gbogbo àwọn òkè méjì tá a gbọdọ̀ gbàgbé àwọn wo ni aná ní bàbá tó bí wa àti ìyá tó bí wa àwọn tó wà láyé Ọlọ́run bá wa dúró tì wọ́n ni wọ́n jẹun àpẹ́ àwọn tó ti bọ́ síwájú Ọlọ́run bá wa kẹwọn kí á lè dáná àtàrẹ kí gbogbo àwọn tó kọ́ alóòkàn yéjì àwọn tó kọ́ alálìfọ àwọn tó kọ́ ní ẹ̀kọ́ kan ní méjì látòrí àwọn tíṣà wa àwọn àfáà wa tí ìdórí gbogbo àwọn tó kọ́ ní ẹ̀kọ́ ìta àfi ń sọ̀rọ̀ yìí náà gbogbo yín pátápátá náà ní ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín gbogbo yín pátápátá náà lẹ jèrè àwọn ọmọ yín pátápátá náà lẹ jèrè wa bẹ́ẹ̀ ni látara bẹ́ẹ̀ ká tó wá máa lọ àtúnkí ọba wa ẹlẹ́ẹ̀kẹsàn Peregrino ẹlẹ́ẹ̀kẹsàn ọba wa Alhaji wa Rashidi Ọlọ́run musa bá wa jẹ́ kárí yín pẹ́ ìgbọ̀dún bíi ọdún kan ní kádé ọpẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ káṣe pẹ̀lẹ́ ọ̀hún kí ìrùkẹ̀rẹ̀ kó gbọ́ kó dàbẹ́rẹ́ akí gbogbo ẹ̀yin olóyè àti gbogbo olóyè láti kí gbogbo àwọn àfọ àwọn pátápátá lórí ìkànnì Kaya TV Kaya Radio ètò yín ètò wa ẹwà èdè àti gbèdé báyìí tá a ti ń kọ́ra wa ní àṣà àti ìṣe tá a ti ń kọ́ra wa ní òwe àti gbogbo àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀ǹbáyé wa bẹ́ẹ̀ ni eléyìí ò kan tẹ̀sìn ò gbọ́ mi yé ẹ̀sìn ní àṣà tiẹ̀ bẹ́ẹ̀ náà ni àṣà wa gangan náà dúró lónìí nìkan àṣà tiwa náà ni kámọ̀ bá a ṣe ń kíyàn kámọ̀ bá a ṣe ń máa ṣe kíni bá a ṣe ń yẹni sí bá a ṣe ń múra bá a ṣe ń pọ́nra wa lé bá a ṣe gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ nínú àṣà àti ìṣe ọmọ Yorùbá ni orúkọ tèmi ni Taofeek Ṣàfihàn Ọlápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́ wọn jẹ́ nílé bàbá tó bí mi lọ́wọ́ olóòtú ìjẹ́ polówó àtàlẹ̀ polówó gbọ́ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé nǹkan ẹ̀jẹ̀ àjọ fi etí àjọ fi ti kíni àjọ fi àfìgbéyàwó ọ̀rọ̀ fàkótí lédi èyí táwọn kọ́ra wa lénìí àti kọ́ra wa láwọn àṣà àti ṣe lóríṣiríṣi nínú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tá a fẹ́ dènà pẹnu táwọn eléyìnbó sọ pé tá a fẹ́ prolong ọ̀rọ̀ tá a fẹ́ fa ọ̀rọ̀ gùn òwe àti òwe la fi ń kọ́ra wa jù lórí ètò yìí ṣùgbọ́n mo fi ń darí lójú pé àwọn ọ̀sẹ̀ kan tún máa bá àwọn àsìkò kan bọ̀ tá a máa sọ̀rọ̀ nípa gbogbo nǹkan àwọn èlò wa tá a ti lò tipẹ́tipẹ́ ńlẹ̀ Yorùbá orúkọ wo ni wọ́n ń pè gẹ́gẹ́ bí kan sọ pé kí ni wọ́n ń pè ní ìkéèmù ọ̀pọ̀lọpọ̀ wa ni ò máa ti ń jẹ́ ìkéèmù kí ni wọ́n ń pè ní kàràgbá ọ̀pọ̀lọpọ̀ wa ni ò máa ti ń jẹ́ kàràgbá ìkéèmù ni tí wọ́n ń pè ní kọ́ọ̀pù tá a fi ń mu mi kàràgbá ó ní nǹkan táwọn mọ̀mọ́ wa fi ń kólẹ̀ àbí tí wọ́n fi ń kó èkùrọ́ ní ayé ìjọ́un kéré ní tí wọ́n ń pè ní kéré òun náà ni tá a máa ń yín sí àgánrájì lẹ́yìn kíní kékeré tá a máa fi ń yín sí
ilẹ̀kùn ẹran ò jẹ ẹran kẹran mọ́jẹ léwu nǹkan pè ní kérésì. Àwọn àṣà àti ìṣe wa pọ̀ rẹ̀bẹ̀rẹ̀ta. Kí ni wọ́n ń pè ní ìkòkò? Kí ni wọ́n ń pè ní àmù? Ọ̀tọ̀ ni kòkò, ọ̀tọ̀ ni àmù. Gbogbo nǹkan tá a bá ti fi amọ̀ mọ́ ni wọ́n ń pè ní ìkòkò. Ihun tá a bá fi mọ ni ó mọ jẹ́ orúkọ míì. Amọ̀ la fi ń mọ ilé, amọ̀ la fi ń mọ kíni, amọ̀ la fi ń mọ ìkòkò. Bákan náà amọ̀ la fi ń mọ ìsásùn. Gbọ́n yé, amọ̀ orúkọ rẹ̀ dá dúró ni ilẹ̀ amọ̀ wà. Ilẹ̀ amọ̀ níbi tá a ti mú amọ̀ jáde. Ìta mú jáde láti ilẹ̀ amọ̀ òun wọ́n ń pè ní amọ̀. Ẹni tí wọ́n mọ ìkòkò ni wọ́n ń pè ní ẹni tó wọ́n ń pè gan ní amọ̀ ìkòkò àbí amọ̀ àmù. Ṣe pé ó yàtọ̀ síra wọn. A ní ilẹ̀ amọ̀ tí wọ́n ti máa ń bu amọ̀ jáde. Táwọn amọ̀, àwọn amọ̀ ìkòkò àbí àwọn amọ̀ àmù tí wọ́n ti ń bu nǹkan tí wọ́n fi ń mọ ìkòkò. Ìkòkò ó ní tí ó ṣe pé a máa ń fi ń dáná, ṣùgbọ́n ìdáná tiẹ̀ kìí ṣe ìdáná ọbẹ̀ o. Ìkòkò ó wà lọ́tọ̀. A tún ní ìkòkò òrù. Ìkòkò òrù òun la fi ń so nǹkan bíi bóyá a fẹ́ ṣe iṣu àbí a fẹ́ ṣe kíni, a fẹ́ ṣe àgbo. Ìkòkò ó tún dá wà lọ́tọ̀ tá a fi ń ṣe kíni, tá a fi máa ń gbómi kaná. Àwa tí wọ́n ní ìkòkò ìsásùn nínú àwọn àṣà wa ni o. Ìsásùn ni èyí tá a fi ń ṣe kíni, tá a fi ń ṣe ọbẹ̀. Bẹ́ẹ̀ ni táwọn màmá wa máa ń gbé irú sí lábẹ́ tí wọ́n bá gbé ọbẹ̀ gbóná kaná tán wọ́n wá gbé Yorùbá ló láṣà àwa láàní ṣe bẹ́ẹ̀ ni. Nínú rẹ̀ náà láti rí àwọn kíni, láti rí àwọn nǹkan tí wọ́n máa ń pè ní táwọn Ghana ń lò ń bì nínú àwọn àṣà àti ìṣe wa náà ni. Àwọn nǹkan ẹbí ìsásùn ni ṣùgbọ́n kì í ṣe ìsásùn. Ara àwọn kan tá à ń fi àmọ́ mọ́ ni. Àtàrà tá à ń fi àmọ́ mọ́ láti mọ́ ni a ti ń rí àjèrè. Àjèrè wà nínú nǹkan tá a máa ń fi àmọ́ mọ́. Kò sára tá a lè fi àmọ́ mọ́. Àwọn àbáwá náà tó ń fi àmọ́ wọn á fi mọ́ kíni, wọn á fi mọ́ ère. Gẹ́gẹ́ bá a ṣe rí àwọn tó inú àṣà wa náà ni ká gégi, àwọn agégità, àwọn agbẹ́gi lódò. Nínú iṣẹ́ wọn láti rí àwọn tó ń gbẹ́ ère. Nínú iṣẹ́ wọn láti rí àwọn tó ń gbẹ́ ọkọ́. Nínú iṣẹ́ wọn láti rí àwọn gbẹ́nàgbẹ́nà. Àwọn gbẹ́nàgbẹ́nà àwọn ni àwọn tó ṣe pé wọ́n máa ń mọ ère onígi. Àwọn gbẹ́nà ni wọ́n máa ń pè wọ́n ní oníṣẹ́ ọnà. Sẹ́rí àṣà wa ni o. Oníṣẹ́ ọnà wọ́n lè bá yín gbé àga látara iṣẹ́ ọnà wọn. Gbẹ́nàgbẹ́nà kìí ṣe ọ̀nà tó ń gbà o. Gbẹ́nàgbẹ́nà àwọn tó máa ń figi dára. Wọ́n lè figi kí wọ́n fi gbẹ́ ọkọ́. Wọ́n lè figi kí wọ́n fi gbẹ́ odó. Wọ́n lè figi kí wọ́n fi gbẹ́ ọfà. Wọ́n lè figi kí wọ́n fi gbẹ́ àga. Wọ́n lè figi, wọ́n lè fi dára tó wù wọ́n kán fi gbẹ́ ère. Kódà wọ́n lè figi, wọ́n lè fi dára tí wọ́n kọ́ ilé sínú ẹ̀ tí igi náà bá tóbi láti fi lè dára sí i. Àwọn ni wọ́n ń pè ní oníṣẹ́ ọnà, agbẹ́nàgbẹ́nà. Àwọn nǹkan yìí ní orúkọ tá à ń pè ní àṣà àti ìṣe wa. Ẹ gbọ́, ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kọ́ là ń lọ lénìí nítorí pé àárí àsìkò tá a fẹ́ wéèsì, tá a fẹ́ di kíni, àsìkò tó kò ṣe é mú so lókùn àfi ká lò ó fún nǹkan kan. Èyí tá a fẹ́ fi kọ́ra wa lénìí, àwọn bàbá wa máa ń pa àwọn òwe kan. Èyí tí mò ń sọ fún yín ni pé tá a bá pò ní àwọn nǹkan tá à ń lò tán, a tún bọ́ sí orí àwọn ìlẹ̀kẹ̀ wa gẹ́gẹ́ bí àwọn ìlẹ̀kẹ̀ tá a ní lórí ọ̀ràn. A mú yẹn náà lọ sáá. Tá a bá pò níbi yẹn náà tán, a tún bọ́ síbi àwọn aṣọ tá à ń wọ̀, orúkọ tí wọ́n ń pè é. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan yìí láfi máa ń dára wa ní àràyá, láfi máa ń kọ́ra wa lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìta fẹ́ sọ lẹ́yìn lórí ètò yín, ètò wa ìwà èdè lórí ìkànnì Kaya TV, Kaya Radio tí ẹ ti máa ń gbọ́. Òun náà ni òwe, nítorí pé òwe ni ẹṣin ọ̀rọ̀. Ọ̀rọ̀ gangan ni ẹṣin òwe. Bọ́rọ̀ bá wa sọnù ńkọ́ òwe láfi wà. Àwọn bàbá wa máa ń lo òwe kan, wá sọ wípé ẹṣin èyí jẹ oko abẹ́ rẹ̀. Ẹṣin kì í jẹ oko abẹ́ rẹ̀. Ẹ gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀? Níbo ni wọ́n ti mú òwe náà wá? Gbogbo wa la mọ̀ yìí pé kí ló fà tí wọ́n fi mú òwe gan wá gan? Bí ẹṣin máa ń jẹ oko,
wọ́n á ní ẹ lọ mú ẹṣin ọba jẹ oko. Ó ní dandan kí ẹṣin ní máa ń jẹ oko tẹ́lẹ̀. Kí ni wọ́n ń pè ní oko? Oko ní koríko igbó tá a ti mọ̀. Tẹ̀sìn bá fẹ́ wọ́n fẹ́ mẹ́sìn lọ jókòó, ó dandan kó jẹ koríko. Wọ́n wá mú òwe jáde, àwọn bàbá wa mú òwe jáde látara wípé tí wọ́n bá lọ mú ẹṣin lọ jẹ oko, ẹṣin koríko tó bá wà níwájú rẹ̀ ni máa ń jẹ. Kí ló fà á tí ẹṣin yìí fi jẹ oko abẹ́ rẹ̀? Kí ló fà á gan tí wọ́n fi wá mú òwe jáde ńbẹ̀? Làáhàn mi ni bàtà ń ké lótú Ifẹ̀, kódà gan bí wọ́n bá lù nílẹ̀ Ghana, làáhàn mi náà ní òwì. Ẹ wò, ẹṣin jẹ́ ẹranko tó ní ọrùn tó gùn. Ibi wọn ti mọ̀wé náà wá nù o, torí tá a bá fẹ́ fún yín lẹ́bùn, nǹkan mẹ́ta la béèrè látara nǹkan yìí. Á ní níbo lòwe yìí ti wá, kí ni wọ́n ń lo òwe náà fún, ó yá lo òwe náà lọ́rọ̀. Ẹṣin jẹ́ ẹranko tí ọrùn rẹ̀ gùn, léyìí tó ṣe yí pé tó bá nọrùn síwájú kò rọrùn fún un láti torí bọ abẹ́ rẹ̀ láti gé koríko tó ń bẹ lábẹ́ rẹ̀. Ṣẹ́yìn náà ti rí báwọn, kò rọrùn fún láti mú ọrùn rẹ̀ kó nà sí abẹ́ rẹ̀ láti máa jẹ koríko tó wà lábẹ́ rẹ̀, yóò máa ró lọ́rùn, kò rọrùn àfi kó jẹ tiwájú rẹ̀. Wọ́n á ní ẹṣin kì í jẹ koríko abẹ́ rẹ̀. Ibi wọn ti mọ̀wé náà wá nù, ó ti dòwe báwọn. Ẹ wá gbọ́ o, pọ́ìntì kan nù fẹ́ni tó bá fẹ́ gbẹ̀bùn lórí ìkànnì wa, ó ti mọ ibi tówe náà ti wá. Kí wá ni wọ́n ń lo òwe náà fún? Ẹni tí wọ́n bá sọ pé ẹṣin jẹ oko abẹ́ rẹ̀, kí ni ìtumọ̀ rẹ̀? Ìtún ò lò fún ni wípé ọ̀nà tẹ́lẹ̀ lò fún pọ̀. Tó bá ní ẹṣin kì í jẹ oko abẹ́ rẹ̀, ìtumọ̀ ẹ̀ ni pé ẹja sọ pé bàbá tó bí ọmọ sílé, ẹni tó bímọ, ọmọ ẹ̀ wá fáìn, ọmọ ẹ̀ rẹwà lóbìnrin. Ọmọ tó rẹwà yìí, ǹjọ́ lè rọrùn fún bàbá tó bímọ rẹ̀? Ǹjọ́ tọ́ lọ́nà káwá ní ńgbà ọmọ rẹ̀ fáìn kó wá sọ pé ọmọ rẹ̀ ló fẹ́ fi sáya? Wọ́n á ní bàbá, ẹṣin kì í jẹ oko abẹ́ rẹ̀, ọmọ yín ò lè rẹwà títí kẹ wá lẹ̀ fẹ́ fi sáya. Ẹṣin kì í jẹ oko abẹ́ rẹ̀, ẹlòmíì ni ó fẹ́. Ṣẹ́ẹ̀tì bí mo lò wé yẹn síbà, ṣùgbọ́n ẹlòmíì sí tó bá gbá nínú ibẹ̀ yẹn kó ló yẹ kó lò ó sí, èmi tún lò síbẹ̀ yẹn, mo lè lò síbẹ̀ yẹn. Báwo ni fẹ́ fẹ́ ọmọ yín? Ẹṣin yẹn jẹ oko abẹ́ rẹ̀ náà. Ó ti ṣe ìwọ̀, kò rọrùn kí bàbá fẹ́ ọmọ rẹ̀, a jẹ́ pé ẹṣin kì í jẹ oko abẹ́ rẹ̀. Àbí lápèjúwe, kí n fẹ́ ṣènáwó ní ìsìn, èmi ni mo fẹ́ ṣènáwó, èmi ni mo fẹ́ ru ínsímẹ́ǹtì, èmi mo fẹ́ dáná oúnjẹ, èmi mo fẹ́ ṣe gbogbo ẹ̀. Jẹ́ káwọn mi náà ò ṣe, ìwọ náà ti ṣe é fáwọn kan. Ẹṣin kì í jẹ oko abẹ́ rẹ̀, ìwọ ọjọ́ èní ó fi sinmi ni, jẹ́ lómi ò ṣe é fún ọ. Ọ̀nà tá a lè lò fún náà pọ̀. Tó bá gbarú òwe náà bẹ́ẹ̀, ó ti gba ẹ̀bùn lọ́dọ̀ wa nílé iṣẹ́ wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá, tẹ́ mọ̀ pè wá, nọ́mbà tẹ́ mọ̀ pè wá sí, òun náà ni +233, bẹ́ẹ̀ ni +233 260878860, +233 260878860. Fún ẹ̀yin tẹ́ fẹ́ pè wá tẹ́ bá wà ní other country. Owó èyí ti lọ, òun náà nu. Àwọn bàbá wa tún wá máa ń lòwe kan ò wá sọ pé wọ́n á ní kọ́rọ̀ ò tó dayọ̀ òjò àárí tó, kọ́rọ̀ ò tó dayọ̀ òjò àárí tó. Ẹ gbọ́, sọ̀wé ni tí mo pa yẹn ná, àbí kò kì í sòwe? Òwe ni, òwe ni. Tí a mọ̀ pé mo sọ pé ìran òwe pọ̀, a ní àṣàmọ̀, a dẹ̀ tún ní òwe, a dẹ̀ tún ní àyálò. Àwọn àyálò wa nínú àwọn òwe, báwo lẹ ṣe dá àyálò mọ̀ yàtọ̀ sí àṣàmọ̀ àti òwe? Òwe gangan ni odindi ọ̀rọ̀ ẹyọ kan tó kó gbogbo ọ̀rọ̀ sínú. Ọ̀rọ̀ ẹyọ kan ni, ó dẹ̀ kó gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ janpata lé lórí, tẹ́ ẹ fẹ́ sọ fún 1 hour, wákàtí kan. Òwe ẹyọ kan yóò dẹ̀ yanjú ẹ̀ láàrin ìṣẹ́jú kan. Àṣàmọ̀ jà gẹ́gẹ́ bí nǹkan tó ṣe yí pé a fi máa ń tàyàn lólobó. Kápá àṣàmọ̀ fún ọ pé ẹ̀rù ń bà mí. Ẹ pé ẹni tí mo ń ṣe àṣàmọ̀ ni mo ń pa wọn. Ẹ mọ̀ pé ọ̀rẹ́ wa kí ló ń ṣe ọ́ tó ń ṣe? Mo ń pàṣàmọ̀ fún ni pé kó fura. Ìyìnfẹ́ sọ̀rọ̀ yẹn lójú aráyé, wọ́n máa ń bá a mọ̀. Àṣàmọ̀ ni. Ẹ̀rù ń bà mí. Tó bá yẹ pé mo fẹ́ ṣe nǹkan kan nígbà náà tí mo ti fẹ́ ṣe, ẹni yẹn ò wá fẹ́ sọ fún mi ní àárín àwọn èèyàn. Èmi náà fi pé ẹni tí ń pàṣàmọ̀ ọ̀rọ̀ fún mi, àṣàmọ̀ kan nu. Àṣàmọ̀ ní oníranran àṣàmọ̀. Ṣùgbọ́n àyálò ó yàtọ̀ sí èdè Yorùbá o. Yorùbá máa ń lo àwọn ọ̀rọ̀ àyálò ọ̀rọ̀, a lè fèyìnbó sínú ọ̀rọ̀ díẹ̀.
I tell you bó sì ń sọ fún ọ tó bí ká máa fèyìnbó sínú àwọn àyálò ọ̀rọ̀ tó ti fẹ́ dàbí ọ̀rọ̀ Yorùbá tí èsì ìṣe ojúlówó ọmọ Yorùbá ọ̀rọ̀ Yorùbá ni àmọ́ pé wọ́n ní àyálò ọ̀rọ̀ àyálò èdè a máa sọ àyẹn náà fún wa ní ìgbà míì ṣùgbọ́n èyí tí mo sọ ní ìsìn ni pé kọ́rọ̀ ò tó dayọ̀ òjò arí tó kọ́rọ̀ ò tó dayọ̀ níbo ni wọ́n ti mú òwe náà wá amóhùn náà wá látara ẹni tó ṣe yí pé ẹgbẹ́ rẹ̀ ti ń gbé nǹkan ṣe láti 20 years 30 years àwa ṣàdédé rí i pé ó ń forí rọ bó ṣe ń ṣiṣẹ́ rédíò ló ń ṣiṣẹ́ àwọn tó ń taṣọ ló ń ṣiṣẹ́ àwọn tó ń salumílíọ̀n ló ń ṣiṣẹ́ àwọn tó ń ṣe dráìvà òun náà látòrẹ́ ẹni tó ń ṣe online ó wá ṣe gbogbo ẹ̀ títí ẹ̀wọ̀n ẹgbẹ́ rẹ̀ dẹ̀ ti ṣiṣẹ́ ẹyọ kan wọ́n ti lówó lọ́wọ́ ó kèrè díjọ́ kan ni àwa gbọ́ pé ó ta bàbá àjẹ̀bú ó bá jẹ 20 billion òkìkí wá kàn ṣùgbọ́n èjì yẹn ti ń lọ bí 50 years òkìwọ́ ìwà pọ̀ débi pé àwọn èèyàn wọ́n ń fọ̀rọ̀ rẹ̀ tọrọ pé ọlọ́run jẹ́ ń dàbí lágbájá jẹ́ ń dàbí tàmọ̀dù àwọn tó wá mọ̀ ìtàn rẹ̀ ó sọ pé ọ̀rọ̀ ò tó dayọ̀ òjò arí tó àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ pé kí ló dé ó dúnú sí tí ọlọ́run ṣe fún lágbájá ni ẹni tó sọ̀rọ̀ yẹn ajókòó yẹ pé ẹ̀yin lè mọ̀ pìlẹ̀ rẹ ni tí ó jẹ 20 billions yìí tí gbogbo wa ń pariwo yìí ẹ̀yin lè mọ̀ tán rẹ iṣẹ́ tó mọ̀ tó 20 àwọn ẹgbẹ́ rẹ ti kọ́lé bíi 1 million sẹ́yìn tó bá wá ṣàdédé wá rí 20 billion sìn ayé ẹ má bànújẹ́ o torí pé kọ́rọ̀ rẹ̀ ó tó dayọ̀ lẹ́nìí ojú rẹ̀ ti rí tó ohun tó bá wá ń kàn ní ajẹ́pọ́lọ̀ ń pa gbogbo orí yẹn papọ̀ fún ni tó bá rí 500 billions ó tó bẹ́ẹ̀ àní kọ́rọ̀ rẹ̀ ó tó dayọ̀ kó tó dẹni tó rí owó yìí ó mọṣẹ́ ó ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ṣùgbọ́n àforítì rẹ̀ jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó dayọ̀ ibi tí wọ́n ti mú rẹ̀ wọ́n ti mú wá nù. ó yẹ kó ti yé yín bẹ́ẹ̀ sì fẹ́ lo òwe náà a máa ń lo òwe náà fún ẹni tó ṣe pé ó ń fi sùúrù lo ilé ayé rẹ̀ kò ṣe kí ni àwọn oníkéwù sọ pé má ṣe jákàmùná ẹni tó ṣe pé kò sọ̀rọ̀ ìtínú ó wá ń padà sọ sídìí nínú àjọ ayé ẹ̀ padà pé ọkọ mi ò gbìyànjú àǹtí ẹ láfaradà pẹ̀lú ọkọ yín o ẹ padà rọmọ bí náà pẹ̀lú ọkọ yín ṣe kí ni bó ṣe bímọ síta tó ṣùgbọ́n ẹ forí tì í ọ̀rọ̀ tó dayọ̀ ojúrí tó ojúrí o ọlọ́run bá yín wọ ọmọ náà a máa ń lo òwe náà fún akíkanjú èèyàn onísùúrù ẹni tó láfaradà tí ò ṣe kíni tí ò kú ò níbi ọ̀nà tí ń ṣe kíni tí ń tọ̀ bọ̀ bí yẹn ṣe rí nù. àwọn bàbá wa àní òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù ńkọ́ òwe la fi ń wà. wọ́n máa pòwe kan wá sọ pé àràbà túnra mú odò ń gbárèrè àràbà túnra mú odò ń gbárèrè olóòtú ẹ̀gbọ́n kí ni wọ́n ń pe kí ni bolòwe tiwa gan àwọn bàbá wa wọ́n mọ̀ ní làákàyè pọ̀ àwọn bàbá wa jọ wọ́n ní mo ti kọ́ ọgbọ́n orí mi mo máa pé òun ò kàwé o mo ti kọ́ ọgbọ́n orí mi mo máa pé wọ́n láwọn ka ọgbọ́n orí àwọn ni àwọn ò kàwé làákàyè tí ń bẹ́nu gbogbo àwọn àgbàlagbà àjọ tí wọ́n kàwé tí wọ́n kàké ó ju títọ́ ọmọ yunifásitì àti ọmọ sànàwí mi lọ. wọ́n á ní àràbà túnra mú odò ń gbárèrè ẹjọ́ ń bo wọ́n ti lọ mú òwe náà. gbogbo alámọ̀ yìí pé tẹ́ ẹ bá dénú igbó kìjìkìjì ẹ máa rí àràbà àràbà dẹ́lẹ́lẹ́ tẹ́ ẹ bá fi àdá sá àràbà lẹ́ẹ̀kan náà àdá yín máa dúró sára rẹ̀ ni nítorí pé àràbà jẹ́ igi tó ṣe yí pé igi oní ara fùfùfù ni igi tó rọ̀ lára ni tó easy àti gé kódà báràbà bá tóbi ó lè tó gbogbo léyìí ṣùgbọ́n kinní kan wà ní wípé aládàá tó bá má dá lọ́wọ́ tàdá ẹ̀ bá mú dáadáa báràbà bá tó gbogbo léyìí tó bá léegun ó lè gé nítorí pé tẹ́ ẹ bá ti ń gé yóò mọ̀ sí fìfìn ó rọ̀ láti gé ṣùgbọ́n igi ńlá ni tó ṣòro fojú di. Àrèrè wá jẹ́ igi kan tó ṣe pé akọgi ni igi àrèrè ò tóbi tó igi àràbà ṣùgbọ́n igi kan tí máa ń fẹsẹ̀ múlẹ̀ ni bó o bá ní àdá tó bá gbórin kò tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ àti gé àrèrè. Àrèrè wá jẹ́ igi tí máa ń fẹsẹ̀ múlẹ̀ tó ṣe pé ìjì kan kò lè ṣàdédé wó lulẹ̀ ṣùgbọ́n báràbà ṣe tó yìí bó ṣe tóbi tó ilé àràbà atẹ́gùn aṣàdédé máa ń ṣí nílẹ̀ nítorí pé gbogbo ẹ̀kàn tí ń bẹ lára igi àràbà kì í lọ sílẹ̀ ó máa ń tàn kálẹ̀ ni ó máa ń fi sórí ilẹ̀ ni kì í gbé wọnú ilẹ̀ tán
ó fa sábàbí tó ṣe yí pé bátẹ́gùn bá fẹ́ wọ́ àràbà ó máa ń rọrùn fún atẹ́gùn láti dá àràbà wó. Wọ́n wá lo òwe kan pé in tí atẹ́gùn bá fi lè wó arèrè, in tí odò bá fi lè gbé arèrè, in tí odò bá fi gbé arèrè tó fi gbé wó lulẹ̀, ìwọ àràbà lọ túnra mú. Ṣé ti rí òwe náà ti wá? Arèrè jẹ́ igi tó nípọn tó tóbi, akọgi ni, kò easy àti gé, kò easy àti wó. Àwọn bàbá wa lọ sóko wá rí pé odò wá gbé arèrè, ó gbé ṣubú, wọn ní ìwọ àràbà lọ túnra mú o, arèrè tó dò gbérí, odò ti gbé lọ. Ibi wọn ti mú òwe náà nù. Níbo la máa ń lo òwe náà fún? Àwọn bàbá wa máa ń lo òwe yìí fún àwọn èèyàn, àwọn alágbára, òwe alágbára ni. Àwọn alágbára, àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn kàǹkàkàǹkà tẹ́ ẹ lérò wípé ikú ò lè pa. Àwọn èèyàn tó jẹ́ àfáà ńláńláńlá tẹ́ ẹ lérò wípé olè ò lè jalè wọn. Àwọn èèyàn tẹ́ ẹ lérò wípé ìyàwó wọn ò lè ṣe nǹkan kan fún wọn. Àwọn èèyàn tẹ́ ẹ lérò pé ikú ò lè pa wọn, à lè rí mú. Ẹni tẹ́ ẹ ti fọkàn sí pé tó bá ti wà ń wájú, àwa tá ń bẹ lẹ́yìn ò ní ṣòro mọ́. Tá a wá ṣàdédé rí i pé ẹni agbójú okùn lé gangan tá a ní kò lè pa ni kú pa. Ẹ gbọ́ wọn á ní ìntìkú fi pa aṣíwájú tó lágbára tó lẹ́fọ̀n léèkán náà báyìí, àwa tá ń bẹ lẹ́yìn ńkọ́, àfi ká mọ̀ dúró. Wọ́n wá sọ pé àràbà ẹ lọ túnra mú o, odò ń gbárèrè o. That is, ìwọ náà lọ tún ara rẹ mú. Kó o bá fẹ́ bá wọn aṣíwájú, tó o bá fẹ́ ṣubú lulẹ̀, àfi kó o dúró gbọ̀ngbọ̀n, kó o jẹun dáadáa, kíjì ayé má bàa gbé ẹ lọ. Odò tí wọ́n ń sọ yẹn ni wípé ìjì ayé kó má bàa gbé ọ lọ. Tó o bá gbìyànjú bí ara aṣíwájú, ìwọ náà ó sì kíni, ó jẹun gbọ̀ngbọ̀n bí aṣíwájú. Àwọn bàbá wa máa lòwe náà, kò sọ́nà tá a lè lò sí. Àràbà túnra mú, odò ń gbárèrè lọ. Àwọn bàbá wa máa lòwe kan o, a máa lòwe kan. Ṣùgbọ́n kí n tó lọ̀rọ̀ lòwe, ẹ jẹ́ n kọ́kọ́ lọ polówó ilé iṣẹ́ wa náà, nítorí pé ìpolówó tẹ̀ rí yẹn òun náà ni àgùn wọn wò. Ilé iṣẹ́ òun fẹ́ polówó KK Fashion ni ilé iṣẹ́ amúnidára, àdára mọ́ni. Wọ́n ń bá ní gbé aṣọ tó dára, wọ́n á gbé síyàn lọ́rùn tọkàn rẹ̀ ó balẹ̀ pé wọ́n ń rán àwọn súùtù tó dáa, aṣọ wedding, aṣọ ìbílẹ̀ lóríṣiríṣi lórí àwọn quality materials ni wọ́n fi ń rán. Wọ́n wà ní kíni Alájò ń bì ni wọ́n wà. Àwọn náà gbẹ́bùnlẹ̀ fún wa lórí ètò wa, lórí ètò yín Ẹwà Èdè. Ẹgbẹ́ ẹjẹ́ ń tún lọ polówó iléeṣẹ́, ẹjẹ́ ń dókè lọ́nà, torí pé ìpolówó làgùnmọ̀ wò. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260-878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Ṣé ń bá mi fọkàn bẹ́tò lọ? Ṣé ń gbé kọ́lámù àti gègé yín ṣe ń kọ́lẹ̀? Gbogbo àwọn àǹtí wa tí wọ́n ti pẹ́ nírìn àjò sí gbogbo yín lẹ̀ ń kọ́lẹ̀, nítorí pé àwọn ètò tá a bá ń ṣe nílé iṣẹ́ wa, àwọn ètò tó yanrantí ni àwọn ò gbàgbé ilé nínú àní àjẹ̀fẹ́ fáwọn òyàkọ́. Ọmọ ilé ni wàá gbà kí ìgbà tá a bá kílẹ̀kùn, òyìn dandan kan sílẹ̀kùn fún wa. Ètò gangan lẹ́wà, ẹwà gangan lè tò nílé tiwa. Àwọn lójúlówó ọmọ Yorùbá, ọmọ kóòtù òjìire. Ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà ní orí ìkànnì, ẹ máa bá ń ṣe rẹ̀, ẹ̀tẹ̀ like, ẹ̀tẹ̀ love, ẹ̀jọ́ débi tó yẹ kó dé. Àwọn bàbá wa máa pòwe kan o, wọ́n á sọ wípé bí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ìtàn lè kánná. Ẹ gbọ́ o, bí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ìtàn lè kánná. Ẹ gbọ́ kí ni ìtumọ̀ òwe náà? Níbo ni wọ́n ti mú òwe náà wá? Àwọn bàbá wa wọ́n ka ọgbọ́n orí wọn ju àwa tá a mọ̀ wí lọ.
ìwé àti gbogbo nǹkan tá a mọ̀ náà ló jẹ́ káyé ó ṣe kí n láyé ó dojúrú wọ́n ní àìfàgbà fàgbà ní ò jẹ́ káyé ó gùn gbogbo wa fẹ́ gbàgbé àná báwo la ṣe fẹ́ rè nítò ẹ sọ fún wa wípé ẹni gbàgbé àná ò lè rè nítò ìwọ ọ̀rẹ́ mi má gbàgbé àná kó o lè rè ní rẹ tò tó o bá wá rè ní rẹ tò tán òdìdàndàn kọlà ẹgúnrégé àní àgbọ́dọ̀ gbàgbé àwọn àgbààgbà nítorí pé àwọn gangan ládùn ún bá rìn mọ́ tòsí wọ́n máa ń pọ̀ òwe sẹ́ẹ̀ wá ní bínú ò bá tán láṣọ ẹ̀jẹ̀ yìí tán lè kánná ẹ gbọ́ kí ni wọ́n ń pè ní iná ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ tí ń jẹ́ iná fluorescent kọ́ o iná ìjọba kọ́ o iná tá a fi ń dáná kọ́ iná tí wọ́n ń pè ní iná kòkòrò kan báyìí ni o bíntín báyìí ni máa ń rí iná a máa wà nínú irun iná a máa wà nínú aṣọ bẹ́ẹ̀ ni iná ńlá wà iná kékeré wà iná ńlá tara aṣọ a máa gùn sọ̀bọ̀lọ̀ ó máa ń gùn báyìí ni owó dàbí ìdun iná yìí tẹ́ ẹ bá wá jẹ́ ẹni tí kì í fọṣọ dáadáa àbẹ́ni tó ṣe pé kò síbi tí ò lè jókòó sí ó ti dọ̀ràn yàn fún ọ kí náà ó tòrò máa aṣọ rẹ o tó o bá jẹ́ ẹni tó ń sírun sílẹ̀ jù tó ṣe pé gbogbo kóòmù oníkóòmù ló máa ń fi ń yarí rẹ iná ò mú ọ nírun tó o bá ráwọn èèyàn tí bá máa ń ṣe rasta àbí kí ni wọ́n ń pè wọn tí wọ́n bá máa clean irin wọn dáadáa iná ó jẹ wọn lásọ a ní iná dúdú a ní iná pupa iná dúdú wà iná pupa wà iná dúdú àti pupa àti iná tó máa ń ṣe sọ̀sọ̀sọ̀ tó wà lára aṣọ mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìtò dá ń bẹ̀ nítorí pé wọ́n máa ń mújẹ èèyàn ni àwọn bàbá wa wọ́n máa sọ pé bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kánná òtítọ́ ni wọ́n sọ ẹni tó ṣe pé ara aṣọ rẹ̀ ò mọ́ aṣọ rẹ̀ ń dọ̀tí ó wẹ̀ ó túnrun rẹ̀ ṣe ó yarí lóòrèkóòrè ó fọṣẹ fọ irun rẹ̀ ó gún aṣọ rẹ̀ kó fọ dáadáa bó o bá sì kíni ojoojúmọ́ ló máa fi ọwọ́ gbára ojoojúmọ́ ni ó máa rí nǹkan tó máa irun ó máa já ọ jẹ irun bá ti ń já ọ jẹ ó máa fa iná jáde lára orí rẹ̀ ó fa iná jáde lára aṣọ rẹ̀ ó di dandan kí ló fi pa èékánná la fi ń pa iná látara aṣọ ṣùgbọ́n ìjọ iná bá ti wá tán nú orun rẹ̀ tó ti tán lára aṣọ rẹ̀ ó di dandan ọwọ́ rẹ̀ ó sinmi ẹ̀jẹ̀ ò ní sí lórí èékánná rẹ̀ àwọn bàbá wa lò lówó pé ẹ̀rí làákàyè àwọn àgbààgbà ìbà yín àgbààgbà ẹ̀ ní tán lórílẹ̀ wọn á ní bínú ò bá tán lára aṣọ rẹ̀ ẹ̀jẹ̀ ò ní tán lè kánná dàtí tó bá jẹ́ni tó ní ìmọ́tótó tí náà ń bẹ lára aṣọ rẹ̀ tẹ́lẹ̀ tó bá ti ṣèmọ́tótó tí gbogbo ẹ̀ mọ́ ó di dandan ò ní rí nǹkan kan tó fi èékánná rẹ̀ pa tí ó fa sábàbí ẹ̀jẹ̀ sórí irun èékánná rẹ̀ ibi wọn ti mọ̀wé náà wà nù kí wàá la máa ń lo òwe náà fún àwọn bàbá wa máa ń lo òwe yìí fún ẹni tó ṣe yí pé wàhálà rẹ̀ bá pọ̀ àbógun bá pọ̀ nù ayé rẹ̀ àbí ó ń gbìyànjú bóyá lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ ni o àbóko àbí lórí ọmọ àbí òní inú rún ọ̀la ọjà rẹ̀ ò yá ó dẹ̀ gbìyànjú lọ́dọ̀ pásítọ̀ ó gbìyànjú lọ́dọ̀ àfà ó gbìyànjú lọ́dọ̀ bàbá àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ àdáǹṣe ó wá gbìyànjú yìí gbogbo wọn dẹ̀ mọ̀ wípé ó gbìyànjú bó ṣe ń bọ́ ń bi ọ̀kan ló tún bọ́ síbi òmíì ó wá ó wá ní kí lòun ṣe báyìí ó tún padà sọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta oníṣẹ̀ṣe àwọn tó ń bá tẹ́yẹ nǹkan wò fún nǹkan ṣe wọ́n jẹ́ oyè yìí pé bàbá alágbájá ìyá alágbájá ó gbìyànjú lóòótọ́ ó gbìyànjú ṣùgbọ́n bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kán náà ẹni tó lọ́rọ̀ àwọn ní kílẹ̀ tó wù yìí o nǹkan tí ń ṣe ò tí ì tán bẹ̀ náà ni àti ìyanjú ẹ̀ tán tá a bá mú gbogbo ogun tí ń jà ó kò ń bẹ̀ tán ó di dandan ó ní sinmi ni wọ́n fi máa ń pò fún pé ọ̀rẹ́ wa bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kán náà bó o bá bẹ lọ́n lórí ogun kó parí ó lè ní sinmi àfi kó o ṣe sàárà síbi tó yẹ kó o ṣe sí fi ti késárì fún késárì kó o lè ní sinmi ìgbà tó bá ní sinmi yẹn lè jẹ́ tán lè kán náà rẹ̀ gbọ́ mi yé that is béèyàn ò bá dáná oúnjẹ tán ọwọ́ rẹ ò ní yé ṣe kíni yé dọ̀tí bí èdú pọ́ọ̀tì àbí bí képo dà sí ọ lọ́wọ́ nígbà ó bá dáná oúnjẹ tán tó jẹun tán látòrí pé ẹ̀yà alágbájá ẹ ti wẹ̀ ni nígbà mo ti dáná tán lójú kára rẹ̀ mọ́ lójú kọ́wọ́ rẹ̀ náà mọ́ so wọ́n máa lòwe náà ọ̀nà tá a lè lòwe náà sí pọ̀ wà ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kánná ọ̀kan nù.
òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́dọ̀ bá ṣe nǹkan òwe la fi ń wá. àwọn bàbá wa máa ń pòwe kan o, wọn á ní ojú àtúnra rí òwe àkàlà, ojú àtúnra rí òwe àkàlà ni. kí ni wọ́n ń pè ní àkàlà náà? gbogbo wa la mọ̀ pé ẹyẹ lóníranran ló wà nínú igbó, ṣùgbọ́n àkàlàmọ̀gbò kì í pọdún jẹ. tí wọ́n máa ń sọ àkàlàmọ̀gbò èè pọ́ọ́dún jẹ o, àkàlàmọ̀gbò èè pọ́ọ́dún jẹ. àkàlàmọ̀gbò ẹyẹ kan ni tó jẹ ẹyẹ ńlá. ẹyẹ àkàlàmọ̀gbò jẹ́ ẹyẹ tí sọ pé ẹ̀mí rẹ̀ máa ń gùn. ẹyẹ àkàlàmọ̀gbò jẹ́ ẹyẹ pé tó bá wà nínú igbó, ohùn ẹyẹ àkàlàmọ̀gbò yàtọ̀ sí ohùn àti òro. ohùn ẹyẹ àkàlàmọ̀gbò ó yàtọ̀ sí ohùn ẹyẹ ọ̀sìn. ohùn ẹyẹ àkàlàmọ̀gbò ó yàtọ̀ sí ẹyẹ àpọ́n. ohùn ẹyẹ àkàlàmọ̀gbò yàtọ̀ sí ẹyẹ kíni, ẹyẹ kòwé. gbogbo àwọn nǹkan yìí náà la máa sọ fún wa. a máa fa àwọn àsìkò kan sọ ìtàn àwọn ẹranko fún wa. a fa sọ àǹfààní táwọn ẹyẹ kọ̀ọ̀kan ń ṣe. a máa sọ àsìkò kan sọ fún yín iye ọdún táwọn ẹyẹ kọ̀ọ̀kan máa ń lò láyé. gbogbo èyí lẹ́ẹ̀ máa gbọ́nú ẹwà èdè. ẹyẹ àkàlàmọ̀gbò nílò àwọn àgbàlagbà máa ń sọ pé àkàlàmọ̀gbò kì í pọdún jẹ. tí wọ́n bá ti ń sáwọn èèyàn tó ń ṣe birthday ọjọ́ bí, wọ́n á ní ó pẹ́ àwọn ní àsọdúnmọ́dún ní awo àsọdúnmọ́dún, àṣoṣùmọ́sù láwo àṣoṣùmọ́sù. wọ́n ní ọdọọdún ni à ń rí kinní kan là ń rọ́mọ àwùsá ní orí àtẹ. àkàlàmọ̀gbò yìí pọdún jẹ ò ní pọdún tó ń bọ̀ jẹ o, ọdún tó ń bọ̀ ní òtún sí kinní ó tún sọ àmọ́ wọ́n máa fi ń ṣàdúrà fún yẹn kẹ́mi yàn lẹ́gùn ni. wọ́n bá wà lólówó wọ́n wá ní ojú àtúnra rí lòwe àkàlàmọ̀gbò. that is tí wọ́n bá sọ bẹ́ẹ̀ àkàlàmọ̀gbò tẹ́ bá rí ilé ọdún yìí, èyí tẹ́ rí lọ́dún tó kọjá tẹ́ bá tún débẹ̀ ẹ̀ tún rí. àwọn a máa ń pẹ́ láyé dáadáa. so òye àkàlàmọ̀gbò ó jẹ́ ẹyẹ kan tó jẹ́ ẹyẹ ńlá. wọ́n ní ojú àtúnra rí òwe àkàlàmọ̀gbò ni. ẹyẹ táwọn àgbàlagbà wa mọ̀ ní ẹyẹ àgbà ni, tó dẹ̀ jẹ́ ẹyẹ tó ní ìtumọ̀ nínú ayé. so wọ́n máa ń lò lówe. báwo la wa máa ń lòwe náà fún? a máa ń lòwe náà fún ẹni tó ṣe pé bóyá ẹni ẹ ṣe o, àbẹ́ni ẹ jẹ́ olówó, àbó tí ń wá wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò rí, ó wá ṣàdédé rí níbì kan tó ń sá lọ. orí mi ń sá lọ. àwọn tó bá wá rí níbo ló ń lọ? ojú àtúnra rí òwe àkàlàmọ̀gbò ni. kò síbi tó lè lọ, á padà ríra náà ni. so a máa ń lo òwe náà fún bóyá ẹni tí kò síbi tá a lè lò ó sí sá. àwọn oníjà, àwọn oníbínú sábà máa ń lò ó, àbí àwọn èèyàn tó ṣe wípé wọn ẹ sábà lò síbi nǹkan tó jẹ́ bí happiness púpọ̀. wọ́n máa ń lò síbi nǹkan bí ìbínú. ojú àtúnra rí òwe àkàlàmọ̀gbò ni. wọ́n máa ń fi lò fún warning. ọ̀rẹ́ wa bá lọ àbọ̀ ń bọ̀, ojú àtúnra rí òwe àkàlàmọ̀gbò ni. á tún túnra rí. so wọ́n máa fi ohun ìlérí làwọn alágbára máa fi lérí. ibi wọ́n bá ti sọ bóyá wọ́n ń jà àbí wọ́n ń bínú síra wọn ni wọ́n sábà máa ń lò. àwọn bàbá wa tó máa ń lòwe wọn, ẹ ti kọ́lẹ̀ ẹ̀kọ́lẹ̀ lẹ̀kẹ́ mọ́ bá àgbàgbé torí ohun tá a bá kọ́lẹ̀ bí ìlànà kì í parẹ́. àwọn bàbá wa tó máa ń lòwe kan o, wọ́n á sọ wípé bá òkú ìṣe òtán òwe alágbára ni. bá òkú ìṣe òtán òwe alágbára ni. ẹ gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀? níbo wọ́n ti mú òwe náà wá? wọ́n mú òwe náà wá látara ẹ̀dá tó ní ẹ̀mí tó strong. ẹ̀dá tó ṣe pé ó nípinnu pé àní mo gbọ́dọ̀ ṣoríire láyé. ẹ̀dá tó máa ń nípinnu pé mo gbọ́dọ̀ lànì nítorí pé wọ́n bí mi sáyé ni èmi náà gbọ́dọ̀ bíyàn. àwọn ẹgbẹ́ mi ṣoríire, èmi náà gbọ́dọ̀ ṣoríire. òwe náà làwọn àgbàlagbà máa ń lò. wọ́n á ní bá òkú ìṣe òtán òwe alágbára ni. òwe tá à ń sọ yìí, èèyàn tó bá jẹ́ ọ̀lẹ ò lè sọ o. àwọn ẹ̀dá tí bá máa ń sọ̀rọ̀ ìtínú ò gbọ́dọ̀ pẹ̀rú òwe yìí. ẹ̀dá tí kì í sọ̀rọ̀ ìtínú lórí ọ̀rọ̀ ayé rẹ̀, bóyá ó ń wọ́kọ àbó ń wáya àbó ń wá ìlọsíwájú àbó ń fẹ́ gòkè kan táwọn ẹgbẹ́ rẹ̀ ti ń gùn tí ò rí gùn. àwọn orú wọn akíkanjú èèyàn, àwọn tó strong nínú èèyàn ni máa ń sọ pé bá òkú ìṣe òtán. òwe yẹn ò jù báyẹn lọ. wọ́n wá parí ẹ̀ sí pé sora bá òkú ìṣe òtán yìí òwe alágbára ni. ẹni tó bá sọ bẹ́ẹ̀ alágbára èèyàn, alákíkanjú èèyàn ni.
ìtumọ̀ ẹni wípé bá òkú ìṣe òtán ẹni tó bá ti kú sẹ̀ǹkóṣe rẹ̀ ti tán láyé ṣùgbọ́n ẹni tó bá yẹ pé ó fẹ́ ṣe exam kan ó bọ́ lọ́wọ́ rẹ̀ ó fẹ́ ṣe GC ó bọ́ ó tún wá ọdún mi ó tún try àtúnfẹ́ ṣe NECO òun náà tún bọ́ ó tún wá ọdún kẹta tó wá ń try pé àníbá òkú ìṣe òtán màá try mo gbọ́dọ̀ rí mú ni mo gbọ́dọ̀ rí rìsọ́ọ̀tì mú irú ẹni náà sọ pé kò sọ̀rọ̀ tí wà láì bá òkú ìṣe òtán màá tún continue màá continue ó wá gẹ̀rẹ́ kẹta ó wá rí mú ṣe rí pé rírí tó rí mú yẹn ó ní agbára ẹ̀mí ó strong nínú ẹ̀mí ó ti rò pé bá òkú ìṣe mi ò tán bẹ́sìn bá dá ni a máa ń tún gùn ni òwe méjèèjì yẹn òwe tó jọra wọn ni bẹ́sìn bá dá ni a máa ń tún gùn ni that is bẹ́sìn bá gbé ọ tó bá gbé ọ ṣubú lẹ́nu try kó tún rí nǹkan náà kó o rí kó o ṣàṣeyọrí lórí nǹkan náà bẹ́sìn bá dá ni a máa ń tún gùn ni bẹ́sìn bá jẹ́ ọmọ lẹ̀ lẹ́nu gbìyànjú kó o tún ẹṣin yẹn gùn tó bá mọ̀ọ́gùn dáadáa kò ní gbé ọ ṣubú gbà míì wọn á ní bá òkú ìṣe òtán òwe alágbára ni ẹ ti dìímú bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣàṣeyọrí láyé yìí ẹni tó là láyé yìí ẹni tó sọkàn rẹ̀ strong pé báwọn èèyàn bá ń kú lórí àárẹ̀ yìí alẹ́ mi ò ní kú sẹ̀ báwọn èèyàn bá ń sọ́ọ̀tì lórí iṣẹ́ yìí èmi ò ní sọ́ọ̀tì èmi gbọ́dọ̀ ṣàṣeyọrí lórí ọmọ lórí aya lórí iṣẹ́ mi irú àwọn yẹn la kíkanjú èèyàn wá ní bá òkú ìṣe òtán òwe alágbára ni. àwọn bàbá wa wọn á ní òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù kọ́ òwe náà la fi wà mo rí pé àwọn òwe kan sí méjì sí mẹ́ta ẹ̀ta ti ń sọ ẹlẹ́kẹ̀ẹ́jọ ni mo fẹ́ pa ní ìsìn mo rí pé ẹ ti ń kọ sílẹ̀ lẹ̀ wọ́n máa ń pa òwe kan wọ́n máa sọ yìí pé kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi àbábá gòkè náà là á bá sọ kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi àbábágùn náà là á bá sọ ẹ gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀ níbo làwọn bàbá wa báwo ni wọ́n ṣe máa ń kẹ́ẹ̀tì àwọn òwe gan-an gbogbo alámọ̀ ní pé igi ọ̀pẹ igi ẹ̀ka ẹyọ kan náà lóní ọ̀pẹ pọ̀ oríṣiríṣi o ẹ̀yẹ ń já ń sí dáadáa ọ̀pẹ olórí mẹ́fà wà o ọ̀pẹ olórí méje wà ọ̀pẹ olórí mẹ́rìndínlógún wà èmi ti rí o bẹ́ẹ̀ ni ó wà ní oko tiwa ọ̀pẹ olórí méje ó wà olórí mẹ́jọ wà ṣùgbọ́n igi ẹyọ kan náà ni ó ní àwọn ọ̀pẹ tó wà máa ń lórí méje mẹ́jọ mẹ́sàn-án yìí mẹ́rìndínlógún yìí wọ́n wọ́pọ̀ nínú igbó àwọn ọ̀pẹ abàmì ni tí ò yíṣì àti gùn tí ò dẹ̀ yíṣì àti kọ àwọn tó sábà máa ń lò làwọn onífá èyí àwọn ọ̀pẹ tí wọ́n fi máa ń ṣe àwọn nǹkan fáwọn ifá yẹn ìkin torí kò sọ ọmọ Yorùbá tí ò mọ̀ nípa rẹ̀ àwọn ọ̀pẹ yẹn ni à ń pè ní ọ̀pẹ tí wọ́n máa ń lò fúrú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn gbogbo ọ̀pẹ tá a wá ń wí ẹyọ kan náà ló ní tí ó bá tiẹ̀ wá ya méjì lókè ya mẹ́wàá lókè ẹsẹ̀ kan náà ni ó ní dókè wọ́n wá pa lówe pé kò sábùjá lọ́rùn ọ̀pẹ o ibi abábágòkè náà là á bá sọ ìpè tó o bá wá gùn ọ̀pẹ lọ pẹ̀lú ẹkẹrẹ àbó bá gun ọ̀pẹ lọ pẹ̀lú ìgbà ibi tó o bá gùn náà ni ò lè bẹ́ẹ̀lẹ̀ ńbẹ́ ń bá bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀pẹ kí ló mú ó ń tọ̀ wọ́n gbọ̀nà ọ̀run rà àbí kó kán lẹ́sẹ̀ kò sábùjá lọ́rùn ọ̀pẹ o ibi abábágòkè náà là á bá sọ kí wá ni wọ́n ń lo òwe náà fún wọ́n máa ń lo òwe náà fún ẹni tó ṣe pé oríṣiríṣi ọ̀nà a lè lo òwe náà fún ẹni tó ṣe pé ó jẹ̀bi nílé iṣẹ́ kan ó mọ̀ pé ó jẹ̀bi ó ṣe ọ̀gá ilé iṣẹ́ rẹ̀ ó dẹ̀ ríṣẹ́ níta wọ́n wá sọ fún ọ pé n tó ṣe fún ọ̀gá ilé iṣẹ́ yìí àfi kí wọ́n lé ọ kúrò kò dẹ̀ ṣiṣẹ́ níta wọ́n wá ní ọ̀pù kan tó wà fún ọ náà ni pé àfi kó o lọ bẹ ọ̀gá kó o bẹ̀yàwó ọ̀gá nínú òní jẹ́ kán lé ọ́n ṣẹ́ níbi iṣẹ́ o ṣùgbọ́n tó o bá ti lè ṣeré kò ṣiṣẹ́ fún ẹ kó o máa lọ kò sábùjá lọ́rùn ọ̀pẹ àfi kó ṣe kí ni kò sí ní tó fẹ́ ṣe àfi kó lọ bẹ ọ̀gá àti ìyàwó ọ̀gá tó o bá ti bẹ̀ ọ̀gá àti ìyàwó ọ̀gá sórí pábùjá ti wà ó máa ṣiṣẹ́ rẹ lọ ibi tó o bá gòkè náà nu àwọn náà gbọ́ ṣiṣẹ́ ibẹ̀ náà ló fẹ́ bọ̀ kalẹ̀ àfi kó o bẹ̀ wọ́n kó o lè ṣe kí ni kó o lè kọ̀ǹtínú iṣẹ́ rẹ àwọn tó wá jẹ́ amòye ń bẹ̀ wọ́n ní ọ̀rẹ́ wa kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi o bá gòkè náà ni o lọ bá sọ àfi kó o lọ sí kíni lọ bẹ ọ̀gá ilé iṣẹ́ àti ìyàwó rẹ̀ kó o lè kọ̀ntínú iṣẹ́ rẹ̀ láì ṣe eléyìí iṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ láì sọ̀kalẹ̀ látòrí ọ̀pẹ
tó ògùn wá sálẹ̀ tó ló fẹ́ bẹ́ ó ń tàn ó kàn àbí kó kú so ìtumọ̀ náà ni pé ibi àbábágòkè là á bá sọ ibi ó bá ti ṣèbàjẹ́ ibẹ̀ náà ni ó lọ tún ṣe kó lè bá padà máa níyì òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọ nù ń kọ́ òwe la fi wà à ń bọ̀ àti ìdí. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260-878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹ wà ní èdè gangan ni wà. Ẹ rí bí mo rí pé gbogbo ẹ̀yin èèyàn ń fọkàn bá wa lọ bẹ́ẹ̀ ni gbogbo wa pátápátá náà láàjọ délẹ̀ lérí. Àwọn bàbá wa tó ń fòwe kan yìí wọ́n ní ìkòkò tó máa jata ìdí rẹ̀ á kọ́kọ́ gbóná. Èyí tí mi ń tọ́ka sí pé gbogbo àwọn tó wà lórí ìlà wa wọ́n ń fọkàn bá wa lọ. Wọ́n ju òwe yẹn síbẹ̀ ẹ jẹ́ ká jọ fojú wò. Wọ́n ní ìkòkò tó máa jata ìdí rẹ̀ á kọ́kọ́ gbóná. Ẹ gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀? Ìkòkò tó máa jata ìdí rẹ̀ á gbóná. Gbogbo alámọ̀ yìí pé ìkòkò pot tá a fi ń ṣe oúnjẹ kódà kó jẹ́ tonírin kó jẹ́ toníke tẹ́ ẹ bá ti gbé kaná náà ni ó kọ́kọ́ ṣe kíni ni ó lè jẹ́ aláǹfààní àti jẹun tó wà nú ẹ̀. Wọ́n wá ní ìkòkò yìí ibi wọ́n ti mú òwe náà wá ni pé ìkòkò jẹ́ nǹkan tó yẹ pé tẹ́ ẹ bá ti gbé kaná ó di dandan kó gbóná tó bá wá gbóná ìgbà yẹn ó tó jata tẹ́ ẹ rí báwọn. Níbo ni wọ́n ti mú òwe wá ibi wọ́n ti mú òwe náà wá náà kí wá ni wọ́n ń lo òwe náà fún? A máa ń lo òwe náà fún ẹ̀dá tó ṣe pé ó fẹ́ ṣàṣeyọrí nínú ayé ó fẹ́ jọlọ́lá nínú ayé ó fẹ́ lówó ó fẹ́ bímọ ó fẹ́ kọ́lé ó di dandan ìwọ tó o bá fẹ́ jẹṣu tó o fẹ́ jágbẹ̀ tó o jẹṣu ó sì kiri ó roko ó sanko ìwọ tó o fẹ́ lówó ó ṣiṣẹ́ kó o tó lówó kódà ìwọ tó o fẹ́ bímọ ó di dandan wàá lọ ilé ọkọ wàá sì kiri wàá dẹ̀ fi kù sóyún finú sóyún kó o tó ti pé wàá sọ pé o dọ́ lọ́mọ ìwọ tó fẹ́yàwó di dandan kó o fẹ́ bímọ ó fẹ́yàwó kó o tó dọ́ lọ́mọ ó fojú wi náà kinní kan kó o tó rí nǹkan mo bá fẹ́ di gọ́vnọ̀ ó di dandan kó o bá wọn ṣe kàmpé o ó di dandan kó o bá wọn ṣe rálì ó di dandan kó o dá mi síwájú ìkòkò rẹ kọ́kọ́ gbọ́dọ̀ gbóná dì í kó o tó lè jata dàtí gbogbo ẹ̀dá tí ó ṣoríire láyé yóò kọ́kọ́ fi ojú wi náà ọ̀nà oríire kó tó di póríire náà ó dé òtafà sókè tó yí dé borí ibẹ̀yẹn kọ́ mò ń lọ wọ́n ní òtagi lọ́gbẹ́ òtògùrọ̀ lọ́fà so fi ìgbòho omi ẹ̀mú ń jábọ́ látòrí ọ̀pẹ ni ó di dandan wàá ṣe nǹkan kan ló fi kọ́kọ́ róore kan wọ́n ní ìkòkò tó máa jata ìdí rẹ̀ á gbóná ìtumọ̀ ẹ̀ náà nù wípé ohun tó ń bá ń rí lójú ọ̀nà tó ń tọ̀ lọ ara àpẹẹrẹ oríire ni má fi bẹ́ẹ̀ lẹ̀ ọ̀nà tá à ń tọ̀ lójoojúmọ́ tá a fi lẹ̀lẹ̀ ó di dandan náà tá a bá fọ̀nà náà lẹ̀ yóò padà dán ẹ gbọ́ ànírín jù báyìí lórí ètò yín ètò wa ẹwà ní èdè ní ẹwà lórí ìkànnì Kaya TV yòókù tó di ìjọ mẹ́jọ tẹ́tù máa gbọ́ wa lórí àwọn ètò yín ètò wa lórí ìkànnì Kaya TV gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá gbogbo àwọn ọmọ wa ẹ jẹ́ kí wọ́n máa wà pẹ̀lú ètò yìí ẹ jẹ́ kí wọ́n máa pè wá ààyè ń bẹ àsìkò kan sì ń bẹ tá a fúnra wa lẹ́bùn rẹpẹtẹ o tá a ní kẹ́ ẹ sọ nǹkan mẹ́ta tá à ń lo òwe náà fún níbo ni wọ́n ti mọ̀wé náà wá kí ni à ń lo òwe náà fún kí ni àwọn nǹkan tí ń bẹnu àwọn òwe náà gẹ́gẹ́ bí wọ́n sọ pé ẹṣin iwájú òun náà ni tẹ̀yìn ń wò ó sáré ẹ gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀ ó ní nǹkan tí wọ́n ń gbá mú ó ní nǹkan tí wọ́n fẹ́ sọ ó ní nǹkan tí wọ́n fààyọ ní orí ẹ̀ ànílò jù báyìí lọ mú kí gbogbo àwọn tá a jọ ń ṣètò lórí ìkànnì Kaya TV Kaya Radio lórí ètò yín ètò wa ẹwà èdè gangan ni ẹwà orúkọ tèmi ta òfin ṣàfihàn lápàdé
ọmọ bíbí ìlú Ìbàdàn ọmọ jẹ́ nílé bàbá tóbi mi lọ́mọ mo kí Yusuf Ogun Báyọ̀ amójú ẹ̀rọ mo kí Olúbísí ọmọ Akínlóye ẹni àwọn òtún gbọdọ̀ wòran gbogbo àwọn tàjọ sì pátápátá gbogbo yín ni mo kí o iwájú là á mọ̀ lọ o àmọ̀ lọ nítorí pé ọ̀bẹ ní bẹ́sù àtẹlẹsẹ̀ ní bẹ̀rẹ̀ ẹni tó bá ní amadi náà là ní bánlé òkè láàmọ̀ lọ nítorí pé òkè lẹ́múrú sí òkè láàmọ̀ lọ wọ́n ní iwájú ni kí ni máa ń gbé lójúgun gbé ànírè àtolùdásílẹ̀ àti gbogbo àwọn tàjọ ń ṣiṣẹ́ pátápátá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ire lójú owó rí ire láàmọ̀ rí o yòókù tó jẹ́ mẹ́jọ ó dàbọ̀. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260 878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day.